ṣebí wọ́n ní ọ̀rẹ́ aráàlú ni ọlọ́pàá jẹ́, kí wá ló fà á tí èsúrú pàdídà tó ń lájà? Kí ló fà á tí àwọn aráàlú fi pa méjì lára àwọn ọlọ́pàá? Ẹ wá wo bí àwọn èèyàn ìjọba ìbílẹ̀ Àkókò Ẹdó ní agbègbè kan tí wọ́n ń pè ní Ìpẹ́ṣì ṣe pa méjì lára àwọn ọlọ́pàá. Bó tilẹ̀ jẹ́ wípé àwọn èèyàn náà sọ wípé bẹ́dìyẹ dà mí lóògùn nù, màá fọ́ lẹ́yìn, òun náà ní ọ̀rọ̀ ọ̀hún. Ṣé orí bíbẹ́ wá lògùn orí fífọ́? Wọ́n ní ìdí bí wọ́n ṣe lu àwọn ọlọ́pàá méjì yìí pa ni kò ṣẹ̀yìn bí àwọn ọlọ́pàá náà ṣe pa ọ̀kan lára àwọn ìbejì ọlọ́kadà kan àti ọmọ tí wọ́n gbé sórí ọ̀kadà. Bó tilẹ̀ jẹ́ pé àwọn ọlọ́pàá náà wọ́n ṣe àṣemáṣe, wọ́n ṣe ohun tó kù díẹ̀ káàtó, wọ́n ṣe ohun tó burú jáì ní bí wọ́n ṣe ṣekú pa ìyálọ́mọ kan àti ọlọ́kadà pẹ̀lú ọmọ rẹ̀ tó wà lórí ọ̀kadà. Ọkọ̀ iléeṣẹ́ ọlọ́pàá lọ́jọ́ Ẹtì Friday ọjọ́ 1 oṣù kẹta ní ọkọ̀ Hilux iléeṣẹ́ ọlọ́pàá tó jẹ́ ọkọ̀ akọ́wọ́rìn fún ọmọ ilé ìgbìmọ̀ aṣòfin ìpínlẹ̀ Ẹdó tẹ́lẹ̀ rí, ìyẹn Honorable Emmanuel Agbaje, tí àwọn ọlọ́pàá 4 wà nínú ẹ̀. Orúkọ àwọn mẹ́rẹ̀ẹ̀rin náà ni Inspector Brownson Brown, Inspector Abubakar Farouk, Sergeant Taye Ojiefor àti Sergeant Elisha John wà nínú ọkọ̀ akọ́wọ́rìn náà tí wọ́n sì ń lọ. Ṣàdédé ni wọ́n lọ kọlu ọlọ́kadà tó ń lọ jẹ́jẹ́ tó gbé ìyá kan àti ọmọ rẹ̀, tí wọ́n sì ṣekú pa gbogbo àwọn tó wà lórí ọ̀kadà náà ní agbègbè kan tí wọ́n ń pè ní Ìpẹ́ṣì ní ìjọba ìbílẹ̀ Àkókò Ẹdó ní ìpínlẹ̀ Ẹdó. Ọlọ́kadà náà ló ń wa ọ̀kadà tiẹ̀ lọ lápá ọ̀dọ̀ ẹ̀ jẹ́jẹ́ tí ó sì gbé ìyá ọlọ́mọ kan. Bí ìròyìn ṣe fìdí ẹ̀ múlẹ̀, arábìnrin alábíamọ náà ló jẹ́ ìbejì. Ó gbé ọmọ tiẹ̀ náà dání sórí ọ̀kadà kó tó di wípé ọkọ̀ akọ́wọ́rìn yìí lọ yà lọ bá àwọn ọlọ́kadà yìí. Lójú ẹsẹ̀, òun ni ọlọ́kadà náà àti ìyá àti ọmọ ni wọ́n ti gbẹ́mìí mì. Eléyìí ló mú kí àwọn ọ̀dọ́ tó wà níbẹ̀ bínú. Bó tilẹ̀ jẹ́ pé àwọn ọkọ̀ elétò ààbò fìjìláńtẹ́ fi ọ̀rọ̀ náà ṣe awo ló ń gbáwo nígbọ̀wọ́ látàrí bí wọ́n ṣe kó àwọn ọlọ́pàá náà pamọ́ sí ọ́fíìsì wọn. Ṣùgbọ́n wọ́n ní ẹni inú ń run yàtọ̀ sí ẹni ebi ń pa. Ló fà á tí àwọn ọ̀dọ́ yìí ṣe so pàǹpá di àwọn nǹkan ìjà lóríṣiríṣi tí wọ́n sì ya bo iléeṣẹ́ àwọn ikọ̀ elétò ààbò fìjìláńtẹ́. Ohun tí wọ́n ń pariwo ni wípé kí wọ́n fi àwọn ọlọ́pàá tí wọ́n kó pamọ́ sí akóló wọn sílẹ̀, kí àwọn lè ṣe ìdájọ́ ojú fún ojú àti ẹnu fún ẹnu, kí wọ́n ṣe ìdájọ́ ọwọ́, kí wọ́n dá sẹ̀ríà fáwọn ọlọ́pàá náà. Ṣùgbọ́n àwọn ikọ̀ elétò ààbò fìjìláńtẹ́ wọ́n kọ̀ jálẹ̀ o. Eléyìí ló fà á tí àwọn tí wọ́n jẹ́ ọ̀dọ́ yìí fi ya wọ ọ́fíìsì àwọn fìjìláńtẹ́ náà, tí wọ́n sì bà nǹkan jẹ́ púpọ̀ bí àwọn àga àti àwọn èèlò tí wọ́n ń lò nínú ọ́fíìsì àwọn fìjìláńtẹ́ yìí. Àwọn ọ̀dọ́ náà wọ́n lágbára débi wípé wọ́n rí 2 lára àwọn ọlọ́pàá náà mú. Ọwọ́ àwọn ọ̀dọ́ náà tẹ 2 lára àwọn ọlọ́pàá tí wọ́n fi ọkọ̀ ṣekú pa àwọn tí wọ́n lọ jẹ́jẹ́ wọn lórí ọ̀kadà yìí. Àwọn ọlọ́pàá 2 tí àwọn ọ̀dọ́ náà rọ́wọ́ tó ní Inspector Abubakar Fako àti Sergeant Elisha John. Wọ́n lu àwọn méjèèjì yìí títí tí ẹ̀mí fi bọ́ lẹ́nu wọn. Alukoro iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ẹdó, Chidi Nwabufo, sọ̀rọ̀ lórí ìṣẹ̀lẹ̀ náà. Ó ní ó jẹ́ ohun tó dùnni wípé àwọn èèyàn ń ṣe ìdájọ́ ọwọ́, wọ́n ń ṣèdájọ́ fẹ̀mírẹ̀mí léyìí tó kù díẹ̀ káàtó. Ṣọmọ ọlọ́mọ ló wá dùn ún pè lábẹ́gúndé. Bákan náà, alága ìjọba ìbílẹ̀ Àkókò Ẹdó, ìyẹn Honorable Tajudeen Alade, bẹnu àtẹ́ lu ìwà táwọn ọ̀dọ́ náà wù. Bákan náà, ó gbóríyìn fún akitiyan ikọ̀ elétò ààbò fìjìláńtẹ́ fún bí wọ́n ṣe dáàbò bo àwọn ọlọ́pàá tó kù, bó tiẹ̀ jẹ́ wípé wọ́n rí 2 lára àwọn ọlọ́pàá náà mú balẹ̀. Ṣùgbọ́n ó lù wọ́n lọ́gọ ẹnu pé wọ́n kú ìfọmọ ènìyàn ṣe. Ó wá ṣèlérí pé òun yóò fojú àwọn ọ̀dọ́ tí wọ́n ṣekú pa àwọn ọlọ́pàá yìí, òun yóò fojú wọn fọ́n fèrè, wọ́n á sì jó lambapá níwájú òfin. Bákan náà ló ṣe ìlérí àtìlẹ́yìn fún
ìkejì obìnrin alábíamọ tó pàdánù ẹ̀mí ẹ̀ sínú ìjàmbá náà. Ṣé ẹ gbàgbé wípé ìbejì òun ni arábìnrin yìí? Honorable Tajudeen wá ṣèlérí wípé àwọn máa ṣe àtìlẹ́yìn tó gbópọn, àwọn á sì pèsè, wọ́n á tún dúró digbí sẹ́yìn mọ̀lẹ́bí àti ìkejì arábìnrin tó pàdánù ẹ̀mí ẹ̀. Ṣé owó wá tó ẹ̀mí? Tá a bá ní ká wò ó, àwọn iléeṣẹ́ ọlọ́pàá tí wọ́n bá wà lójú pópó tí wọ́n ń wakọ̀, eré àsápajúdé ni. Bí wọ́n bá ń bọ̀, wọ́n rán wọn ṣẹ́ o, wọ́n fẹ́ lọ ṣiṣẹ́ ètò ààbò tàbí wọ́n tiẹ̀ ń pàráàrò àti ẹ̀ kì í mọ̀ nítorí gbogbo ìgbà ni wọ́n máa fún fèrè tí wọ́n á sì máa sáré. Èyíkéyìí ọkọ̀ tí wọ́n bá bá lọ́nà wọ́n ṣetán láti rún mọ́lẹ̀. Ó wá di wípé àwọn aráàlú náà ò wá fẹ́ gbà láàbọ̀ mọ́ fún wọn, ló wá di bó lọ yàgò. Ṣùgbọ́n k'Elédùmarè kó tẹ́ àwọn ẹ̀mí tó ṣòfò sáfẹ́fẹ́ ire. Ó mà ṣe o, ẹ wo bí iná ẹ̀lẹ́tíríìkì ṣe rán àwọn géńdé Ọlọ́run mẹ́ta lọ sí ọ̀run ọ̀sán gangan. Ṣé àfojúdi ni ká pe léyìí, àbí ti owó tó ń jóni lọ́wọ́ tá a lè fi jólẹ̀ ló fà á tí àwọn èèyàn fi ń kọ́lé sábẹ́ wáyà iná, táwọn kan sì ń gba ilé ìtajà náà sí abẹ́ wáyà iná láì bìkítà lórí ẹ̀mí wọn? Àbí ṣé ká sọ wípé látàrí bí ìlú ṣe rí tí wọ́n ń wá ọ̀nà láti rí wípé oúnjẹ dé ẹnu ló fà á tí àwọn èèyàn ò tiẹ̀ bìkítà fún ẹ̀mí wọn, tí wọ́n fi lọ ń gba ilé àti ṣọ́ọ̀bù sábẹ́ ibi tí àwọn wáyà iná alágbára tó gbà kọjá? Ìṣẹ̀lẹ̀ aburú yìí ló wáyé ní ìpínlẹ̀ Èkó, níbi tí ìjàmbá iná alágbára kan ti wáyé látàrí wípé wáyà iná kan, ìyẹn òpó iná tó wà ní agbègbè tí ilé pọ̀ sí, ìyẹn ilé ìgbé àti àwọn ilé ìtajà tí wọ́n pọ̀ sí dáadáa, ló ṣàdédé bẹ̀rẹ̀ sí máa ṣáná. Bí ó sì ti ń ṣáná yìí ni àwọn wáyà tó wà lórí ẹ̀ já, pẹ̀lú iná tó wà lára ẹ̀ ni ó fi fà. Pẹ̀lú bí iná ṣe wà lákòókò tí ìṣẹ̀lẹ̀ yìí wáyé, léyìí tó jẹ́ pé ó jálé orí àwọn ilé ìtajà kọ̀ọ̀kan tí àwọn èèyàn tó sì ń tajà wà nínú ilé ìtajà ọ̀hún. Ní kété tí wáyà ọ̀hún já lulẹ̀ ni àwọn tí wọ́n ń tajà náà gbìyànjú láti sá àsálà fẹ́mi wọn. Ṣùgbọ́n ó ṣeni láàánú wípé iná ọ̀hún ká wọn mọ́, nítorí iná ẹ̀lẹ́tíríìkì kò sóhun tá a lè fi wé. Kódà gbogbo ara ògiri ní ilé ìtajà ọ̀hún, òun ni iná ọ̀hún ti wà tí ó sì ti ń gbé wọn bí ẹni ṣọ́ọ̀kì wọn. Ojú ìmíì láti inú ilé ìtajà ẹ̀ wá síta nínú kòtò ìdáminùsí. Ọpẹ́lọpẹ́ àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà tí wọ́n jẹ́ ẹlẹ́yinjú àánú ni wọ́n ta kẹ̀kẹ́ sáré láti lọ dóòlà wọn, bó tiẹ̀ jẹ́ wípé wọ́n jáporó ńlẹ̀ díẹ̀. Ṣùgbọ́n àwọn náà ni wọ́n gbé wọn lọ sílé ìwòsàn látàrí bọ́n ṣe wà ní bákú bálà. Ẹ jẹ́ a dẹ́kun láti máa kọ́lé tàbí ṣọ́ọ̀bù sí abẹ́ wáyà náà o, a ò ní rí ìjàmbá iná. Bàbá Aládò ọmọ àgbáhùn lálá tí ń pàṣẹ ògùn warawara. Bíná bá rómi àgbàgbé ilé tó fẹ́ jó, bẹ́ẹ̀ tó bá rómi àgbàgbé ariwo tó fẹ́ pa. Bí ṣòro bá fojú kan Bàbá Aládò, gbogbo gànàgànà ara àṣòro á sì balẹ̀ pẹ̀sẹ̀. Bí ìgbà ògùn náà bá bọ́ sómi tó dákẹ́jẹ́, kí ni ìṣòro tó sọra ẹ̀ di ọ̀rẹ́ ìmùlẹ̀ sí Ọlọ́run? Àìsàn wo ló ń ṣe ọ tó ń lọ tó ń bọ̀, tó ní dandan lá ọ̀run oṣù ní àparò kú sí? Bàbá Aládò fúnra ẹ̀ kún ọkọ̀ òkè ògbóǹtarìgì nínú ká fi ewé àti egbò tú ọ̀pọ̀lọpọ̀ sílẹ̀. Bàbá Aládò fúnra ẹ̀ ó ti dé láti abúlé Aládò, ìlú Olórílé méje ní ìlú Ìbàrìbà. Ó ṣe pàtàkì kó o tètè kàn sí Bàbá Aládò. Wọ́n bá yín fojú inú fojú àgbà wo tí ń yọ yín lẹ́nu lágọ̀ọ́ ara pẹ̀lú àwọn irinṣẹ́ ìgbàlódé. Ẹ má sì gbàgbé àwọn egbòogi wa tó gbàṣẹ gbòǹtẹ̀ ìjọba, Lego herbal mixture àti Host Control capsule. Èyí tẹ̀ ń rírà láwọn fámásì káàkiri. Ẹ máa pe Bàbá Aládò 08028121088. Yorùbá Gidi TV. Yorùbá Gidi TV òun ni kẹ́ ẹ máa wò nígbà gbogbo. Ẹ fojú yín ló ń jẹ, níbi tẹ́ ẹ ti lè kọ́gbọ́n, níbi tẹ́ ẹ ti lè rí àwọn àṣà Yorùbá tó yanjú. Yorùbá Gidi TV òun ló mú ètò rere wálé ayé, níbi tẹ́ ẹ gbé fẹ́ kọ́gbọ́n, níbi tẹ́ ẹ gbé fẹ́ kọrin. Yorùbá Gidi TV òun ló ń pè yín kẹ́ ẹ máa wò nígbà gbogbo. Yorùbá Gidi TV. Ibi tá a ti ń fún yín láwọn nǹkan tẹ́ ẹ fẹ́, àwọn nǹkan tó ṣàǹfààní tó yẹ kẹ́ ẹ máa wò nígbà gbogbo, nígbàkigbà. Ìbẹ̀lẹ̀ wà yìí máa subscribe sí, subscribe tẹ subscribe sí. Yorùbá Gidi TV.